excuse every day. What is happening? We don't understand. Tiwa ni a máa gba nọ́mbà. Àwọn kúrò ní 6 alẹ́. Bẹ́ẹ̀ ni àdé ní lórúkọ ìgbà nígbà mi lọ́kàn la fi ń rówó gbà láti àárọ̀ ńgbà mi. Kí ló dé? Láti àárọ̀ kùtùkùtù ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní fẹ́ gba 20,000 naira àdé gbà láti àárọ̀ láti wà ń bíbà. Oníṣòwò mi ni ẹ wò sí, mo tún jẹ dání, ẹ wo mi, ẹ wo ráìsì mi. Ó tó ní torí mi ní Maruja, ànábà mo ná bí 300 naira bíbà lánàá. Look at me. Ó tó ní now. We know how much we are spending for food. That's why mo egbon jẹ mi dání àti omi. Ìṣòro tó pọ̀ ni. Ìṣòro tó pọ̀ ládojúkọ. Ẹ bá ọ sọ̀rọ̀. A ní dìbò lọ tẹ́tẹ́ wáyé. Wàláì. Ànówó, àfi sínú àkáǹtì. Àtúwẹ̀gbà ó ti jẹ́ ìṣòro. Adébí ẹ̀sìn, nǹkan tó yẹ kó máa fún wa ní 20,000, ó fún wa ní 5,000. Ó dẹ̀ ń jẹ́ 35 naira lórí wa. Pẹ̀lú àgùn, wọ́n tún wá gbé sójà wá, ó mú ọ̀hún tiẹ̀ wọnú ilé, ó ń gbowó. Wọ́n tún gbé sójà wọ bí. Gbogbo ó ní máa sọ̀rọ̀ ẹ̀ o. Àtàwọn ilé àwọn tó ń gba ATM tó ń gba owó tó lọ́ fi ṣòwò. Àwọn atáfẹ́ jẹun àrò gbà, àwọn onípèsè ọ̀rọ̀ gbà, àtúnwò fowó gbà lọ́wọ́ wọn. Aláǹgbà rí double money. The number given to me is 195, and it has not got to my turn. You have been here since morning, since 5:30 a.m. I've been here since 5:30 a.m. This Nigeria government, they should be very, very careful, because our head is going to deal with them one after another. They will never see peace, including their generation and their family. They will not see good thing, because we are suffering. One, we cannot see fuel to use. Two, we cannot see money to spend. What are we even expecting the next thing now that will happen? When we don't even have food to eat. By the time we go to their house from one house after another, they will be able to know that we are not fools. We are going to be wise this time around. And there will not be election hold this year, because we cannot continue like this. With this one, I don't encourage people to vote. When we vote for people and they begin to suffer us, and this is bad. So honestly speaking, if government does not find solution to this, there won't be any vote. How do you vote for somebody and they begin to enslave you? This is not, is very bad. Kó má jẹ́ 10,000 ìlànà máa gbà bí 20,000 in a day. Ṣé ẹ tẹ̀ ti rí 10,000? Ṣé ẹ ti rí gbà? Tí rí gbà, but nsìn wọn ní 20,000 in a day la lè rí gbà. Tí wọ́n bá wọlé lọ 5,000 naira ló lè issue lórí check. So bí condition ṣe wà kán bá wá improve ẹ̀ ká máa gbà bí 40. Ṣé láti ATM àbí ní orí káńtà? Láti ATM orí káńtà yẹn tó bá lówó ẹ̀ kó gbowó ẹ̀ tán lọ́wọ́ kan. Owó oṣù lèmi wá gbà kì í ṣe pé mo ní iṣẹ́ mi, I'm a retired soldier. Number one, àì Nàìjíríà ti bàjẹ́. If not, wọ́n lè tọ́bákọ̀ ṣẹ̀dá. Ẹ fi ẹ lẹ̀, ẹ wo ṣẹ́ ń gbọ́ máa ń kọ́ mí ẹ̀wọ̀n Nàìjíríà la wà, àwọn withdraw. Mídíà tí ò kì í ṣe. Láti Monday báyìí, àwa tá à ń ṣe POS, owó ṣe POS. Òkèwé mi báyìí, ọwọ́ ẹni tí mo ti lọ gbó níjẹta, mo gba 100k, mo fi 10,000 naira gba 100k. So ẹni tó máa gba 2,000 naira lọ́wọ́ mi 200 naira ni màá gbà lórí ẹ̀, which is 10%. Yorùbá Gidi TV. Bí wọ́n bá ń pójú ajá ń ṣẹ̀jẹ̀, òwe àtijọ́ ni ojú èèyàn ní ń ṣẹ̀jẹ̀ ní ìsìn ní Nàìjíríà. Ìyà ò tó yà, ó mà ṣe o. A lọ káàkiri àwọn ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Ọ̀yọ́, tó ìmọ̀ ìpínlẹ̀ Ògùn. N ta wá ṣàkíyèsí ni pé èmi ò fẹ́ rí bíi péjọba Nàìjíríà jẹ̀bi nígbà tí wọ́n ti ń wo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń ṣàkóso lé lórí bíi pé ìṣòwò àwọn mógùn táwọn lè gbá sọ́tún gbá sósì ṣe bó bá ṣe wù wọ́n. Èmi ti retí pé kí àwọn tí wọ́n jẹ́ adarí nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan ṣe báwọn onímọ́tò lẹ́gbẹ́, ṣùgbọ́n ẹgbẹ́ ti yín kẹ́ ẹ máa fi gba owó lọ́wọ́ àwọn awakọ̀ ẹgbẹ́ yín yòókù ni àwọn lọ́gàálọ́gàá wọn ń jẹ̀gbádùn. Ṣe báwọn ọlọ́kadà lẹ́gbẹ́, ṣe báwọn rẹ́gírẹ́gí lẹ́gbẹ́, onísọ́mẹ̀lì lẹ́gbẹ́, kí ló dé táwọn ọ̀gá ẹgbẹ́ wọn yìí ò pẹ́gbẹ́ jọ pé wá n tí ìjọba ń ṣe yìí ò tẹ́ alọ́rùn àfẹ́ bínú. Kẹ́ ẹ lọ sáwọn ilé ìjọba kọ̀ọ̀kan nípínlẹ̀ kọ̀ọ̀kan kí gómìnà gan mọ̀ ráàyè jáde ta. Kẹ́ ẹ pariwo lé gómìnà kọ̀ọ̀kan lórí, kẹ́ ẹ pariwo nílé aṣòfin, kẹ́ ẹ gba gbogbo ojú pópó kan, kébi ọjọ́ kan pa yín, kébi mọ̀ bá pa yín mọ́.
kẹ́ ẹ ṣèfẹ̀hónú hàn kíjọba mọ̀ pé inú yín ò dùn sí i. Ó lé lóṣù kan báyìí tẹ́pọ̀ petrol ti wọ́n ó bẹ̀rẹ̀ oṣù kan kí la ti ń sọ tí ó máa lọ bí oṣù mẹ́ta báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ ó di 200 wẹ́rẹ́wẹ́rẹ́ ó di 250 wẹ́rẹ́wẹ́rẹ́ ó di 300 lọ́wọ́ yìí 350 400 450 500 naira ni wọ́n ń ta lítà kan epo. Suffering and smiling ìjọ wo lẹ fẹ́ ṣèyí dà? Ìjọba ń fìyà jẹ mẹ̀kúnnù tún ń fìyà jẹra wọn. Ẹ tún máa wo security eléyìí o. Ó wá bá cameraman mi àti rìpọ́tà wa níkànnì Yorùbá Gidi TV. Ó ń sọ fún wọn pé kí wọ́n kúrò ní báǹkì kí wọ́n pa kámẹ́rà. Ṣùgbọ́n inú mi dùn wípé akọ́ṣẹ́mọṣẹ́ ó ní cameraman tí ń bá wa ṣiṣẹ́. I'm a media personnel. At least I'm not inside your bank. Sorry, Oga. Here is our bank. And so this is media. This is media for wrong. Oga, hold on, sir. Okay, why do I need to hold on? If you need to do your work, okay, you need to consult us. Consult you. This is media. By interview people. This is media. In Nigeria. Are you a Nigerian? Are you a Nigerian? No, are you a Nigerian? I'm asking you a question. Are you a Nigerian? Okay. This is media. So I'm not saying. Please off your camera. Please off your camera. Okay. I should off the camera for what? Why do I need to off the camera? For what? These are our country now. You can never stop me. What is spoiling this country? I'm telling you. You want to get permission. This is what I will advise you. Did I enter your bag? Ó dúró pé òun wà lórí ẹ̀tọ́ òun láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníròyìn photojournalism. Ó ṣe pé kóun ó pa kámẹ́rà ẹ bá ń bi security tí ń pariwo léèrè pé èló gan ló ní lákàǹtì. Ọmọ tó bí tó bá ti bímọ tọ́mọ ẹ̀gán ti jẹun àárọ̀ tó jẹ tọ̀sán inú ìṣẹ́ ló ń gán wà. Ìwọ gan tó yẹ kó o darapọ̀ máwọn tí ń pariwo pé kílù ó dáa ìwọ ń sọ fún oníròyìn pé kó pa kámẹ́rà fún kẹ́ni kò lẹ́kọ̀ọ́. Àwọn ẹ̀kọ́ ara àwọn ẹ̀kọ́ tó yẹ kó ní kò tíì ní kò mọ ìlànà àtòfin. Òfin fàyè gba ẹnikẹ́ni láti ya àwòrán kódà kó má jẹ́ oníròyìn láti ṣe fídíò. O lè ṣe fídíò n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ níbi tó wà. Òfin fàyè gbà ẹ́ kò sófin kan tó sọ pé ìwọ kò gbọ́dọ̀ ya àwòrán níta gbangba kí ló dé kò ṣàwọ̀ yàrá ẹ wá. Bá a bá fẹ́ ṣe ìfimúfínlẹ̀ tó ń pè ní iṣẹ́ ìwádìí nípa nǹkan kò síbi tá a ti lè yàwòrán kódà a lè mọ yàwòrán ẹ̀ kó o má mọ̀ pẹ̀lú àwọn irinṣẹ́ tá a ti gbé dání. Kò síbi tá òfin fàyè gbà wá ó kàn lè má jẹ́ gbogbo àwòrán la fi síta ni ṣùgbọ́n òfin fàyè gbà wá láti ya àwòrán tí ó jẹ́ evidence fún nǹkan tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ tàbí fún nǹkan tá a bá rí ta fẹ́ gbéròyìn jáde lórí ẹ̀. Wọ́n ń pè kankan ní investigative journalism. Oníròyìn láǹfààní láti ṣèwádìí lọ sí àwọn ibi kọ́lọ́fín gbé nǹkan tó wà ní kọ̀kọ̀ jáde pàápàá nípa ọ̀rọ̀ owó náírà tán ló sọnù yìí tán ni wọ́n tí ò sí ń ta yìí tó wọ́n gógó yìí. Àwọn wo ló wà ń díẹ̀ kí ló fà á tó wó yẹn tí ò fi sí ń ta? Ṣé gbogbo 800 billion naira tán láwọn ń lò láti fi ṣòwò tuntun níbo lowó rá sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwa ni ká jà fẹ́tọ̀ wa o. Àwọn
lọ káàkiri láti lè fi ojú ẹ̀yin èèyàn wa tó gbogbo bí ìṣẹ̀lẹ̀ ṣe ń lọ láwùjọ. Ǹjẹ́ lẹ mọ̀ pé àwọn ọlọ́pàá kan wá halẹ̀ mọ́ wa? Wọ́n kàn déédéé fi mọ́tò wọn cross mọ́tò mi ni. Ǹjẹ́ kí ló dé? Wọ́n là ń ya fídíò. Ǹjẹ́ níbo? Wọ́n ní ní báǹkì níbi táwọn èèyàn ti ń gbowó. Àtọ̀ ṣáàwọnú báǹkì wọ́n ní rárá, wọ́n láyìn ìta báǹkì ní, ṣùgbọ́n ẹ̀yin tá a ṣe ò dá àwọn mú adé tẹ̀sán o tọ́ ẹ̀já lọ tẹ̀sán o. Ńgbà àgọ́ ọlọ́pàá wọn ọpẹ́lọpẹ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ló wá ń sọ fáwọn ọlọ́pàá yẹn pé ṣáwọn oníròyìn ò tún lẹ́tọ̀ọ́ mọ́ láti ṣiṣẹ́ tiwọn. Ìgbà yẹn náà tó wá fẹ́ fi wá lẹ̀ pé ká máa lọ, mo tún dúró pé sáà lè máa lọ láti ilé máa lọ. N bá tó pe ọ̀gá ọlọ́pàá, alukoro ọlọ́pàá tó wà ní ìwọ òwò lọ́lọ́pàá tó dá àwọn ará àbí ìdúró. Ṣé nù òfin tá a jọ ń lò yìí ni pé oníròyìn ò gbọdọ̀ ṣiṣẹ́ ẹ̀ mọ́? Ẹ wá gbọ́ mi, ṣé bọ́mọ Nàìjíríà ọmọ Yorùbá lọ́lọ́pàá náà? Ẹ bá ń bí èló ló ní lákàntì ó jèrè? Káàṣì èló ló ń gan ni lọ́wọ́? Sáwọn mọ̀lẹ́bí ẹ̀ ti jẹun yó? Ṣé rí bá a ṣe ń ṣera wa? Mẹ̀kúnnù máa ń fẹ́ láti yan mẹ̀kúnnù ẹgbẹ́ ẹ̀ jẹ. Mẹ̀kúnnù ń fìyà jẹ mẹ̀kúnnù. N tó jẹ́ kí ìjọba Nàìjíríà ó lè rí yín fìyà jẹ nà. Nítorí wípé wọ́n ti mọ̀ wípé bí àwọn bá fìyà jẹ yín ẹ̀ ní ṣe nǹkan kan sí i. Òǹkàlùkù kàn pariwo lábẹ́lé ni. Ẹ ṣèfẹ̀hónú ẹ̀ tú ta, ẹ jẹ́ ìjọba ó mọ̀ pé tí ń ṣẹlẹ̀ yìí ò tẹ́yín lọ́rùn. Àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ kan ti ń kóra wọn jọ náà báyìí láti pariwo sókè. Ṣùgbọ́n kò yẹ kó dìgbà tí ìyà yìí bá wá tó mèèyàn lọ́rùn kéèyàn ó tó máa sọ̀rọ̀ sókè. A ò lè ráwọn èèyàn bú náà tààrà nítorí pé ẹlòmíín bẹ̀rù pé bóun bá bọ́ta bí wọ́n bá tán pa òun tí wọ́n gbé òun ó tún dinú ayanran gálágolo ọlọ́pàá. Ṣùgbọ́n ń gbò bá yá àwọn ọlọ́pàá tí wọ́n rán níṣẹ́ ẹrú táwọn máa kọ̀ láti fi tọmọ jẹun bó pẹ́ bóyá ńgbà ọwọ́ ìyá bá ń bà wọ́n tí ń balẹ̀ wọn ara tiwọn náà ó balẹ̀. Wọ́n mọ̀ wípé bábárẹ́ni tí ń jà fẹ̀tọ́ ṣe là á gbárùkù ti rú wọn. Àwọn èèyàn máa pariwo páwọn ń jà fẹ́tọ́ àwọn kan máa páwọn làwọn agbófinró. Bẹ́ẹ̀ sì rèé olórí pípé pọ̀ láàrin àwọn ọlọ́pàá Nàìjíríà náà o. Ṣùgbọ́n àwọn kan ní sọra wọn di kọ̀lọ̀ràn sí tó jẹ́ pé tiwọn bí wọn ó ṣe rówó lọ́gbà mọ́ ọ lọ́wọ́ ni wọ́n ń rò. Irú àwọn ọlọ́pàá tó dá wa dúró tán wá fi mọ́tò tiwọn cross àwa hun kó jẹ́ pé àmòfin tàbí kó jẹ́ pé a ò mọ àwọn lọ́gàá tá a lè pè pé ẹ wá o ẹnu iṣẹ́ wa láwa yìí wọ́n ń dí wa lọ́wọ́ iṣẹ́ wa o ṣáà ti ṣẹ̀ ní àbá jìyà gbé. Tó bá jẹ́ pé nìkan lásán ló kàn wó pé n ti ń ṣẹlẹ̀ ń báǹkì yóò tẹ́ mi lọ́rùn èmi nìkan kọ́ ni màá rí jẹ́ ń fi síta bóyá tó bá jáde síta tó bá dọ́dọ̀ àwọn ìjọba ojú àti ìjọba ẹ̀rù àbàjọba ìjọba fẹ́ gbọ́ ti mẹ̀kúnnù kó wá máa fi fóònù ya fídíò ṣe mọ̀ pé yóò jìyà gbé. Gẹ́gẹ́ bí ntọ́lọ́pàá yẹn sọ wípé àwọn méjì gan làkan làwọn ti mú lónìí tí wọ́n ń ya fọ́tò ní àyíká báǹkì àwọn ti tì wọ́n mọ́lé. Ó tún lè sọ bẹ́ẹ̀ lẹ́nu. Ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ báwọn èèyàn yìí ṣe ń sọ̀rọ̀ nínú ìbínú nínú ẹ̀dùn ọkàn. Ìṣòro tó pọ̀ ládojúkọ ẹ bá ọ sọ̀rọ̀ àárín dìbò lọ tẹ́tà wáyé wàláì ànáwó àfi sínú àkáǹtì àtúbẹ̀gbà ó ti jẹ́ ìṣòro. Adébíyẹ̀nsìn nǹkan tó yẹ kó máa fún wa ní 20,000 ó fún wa ní 5,000 ó dẹ̀ ń já 35 naira lórí wa pẹ̀lú àgùn. Wọ́n tún wá gbé sójà wá ó mú wọn tiẹ̀ wọnú ilé ó ń gbowó. Wọ́n tún gbé sójà wọ bí. Gbogbo ó ní máa sọ̀rọ̀ ẹ o àtàwọn ilé àwọn tó ń gba ATM tó ń gba owó tó lọ́ fi ṣòwò. Àwọn atáfẹ́ jẹun àrò gbà àwọn olípẹ̀ẹ́sì ọ̀rọ̀ gbà á náà fowó gbà lọ́wọ́ wọn. Aláǹgbá ní double money. Ẹjọ́ bá wọn sọ̀rọ̀ ẹjọ́ tó lọ́wọ́ àrò gbà o. Látòkò aago 7 àárọ̀. Aago 7 àárọ̀ lẹ ti débí. 8. Aago 7 àárọ̀ lẹ́yìn débí. Ọmọ Yorùbá wá sọ wípé àwọn ò ní dìbò. I've been around here 5:30. The number given to me is 195 and it has not got to my turn. You have been here since morning, since 5:30 a.m. I've been here since 5:30 a.m. This Nigeria government, they should be very, very careful.
because our head is going to deal with them one after another. They will never see peace, including their generation and their family. They will not see good thing. Because we are suffering. One, we cannot see fuel to use. Two, we cannot see money to spend. What are we even expecting the next thing now that will happen? When we don't even have food to eat. By the time we go to their house from one house after another, they will be able to know that we are not fools. We are going to be wise this time around. And there will not be election hold this year because we cannot continue like this. Yeah. Thank you very much. Thank you, sir. With this one, I don't encourage people to vote. When we vote for people and they begin to suffer us, and this is bad. So honestly speaking, if government does not find solution to this, there won't be any vote. How do you vote for somebody and they begin to enslave you? This is not, is very bad. Government should find solution to what? To all the problems that the masses are facing. Okay, is it? Especially when you put money in the bank. You are not coming here to borrow. You put money in the bank, and to take that money becomes problem. Even when you go to borrow money, they treat you like a king. Talk less of when you want to collect from your money, from your own money that you have saved with them. This is uncalled for. It's unpalatable. It's wrong. I think government should come to our help because this problem can only be solved, I think, physically by government. Government should come. They should know. They should look above the vote. We voted them in. They have power to vote them out. They should come. This problem is persisting. We are suffering because of our money. They should come and help us. They have the power to solve this problem physically. And if they fail to do so, we will use our power to vote them out. If you can do it. So I plead with government to come and help us to solve this problem. Thank you, sir. Àwọn fẹ́ pínyà kúrò lára Nàìjíríà. Àwọn kan ń nàka àléébù síran ọmọ Yorùbá tí ń sọ bẹ́ẹ̀. Ṣó dáa kíyà yìí máa jẹni lọ. Àwọn tí ń bẹ ńlẹ̀ òkèrè wọ́n ń sọ nǹkan kan. Wọ́n ní níbi táwọn wà yìí, bóyá US ní, bóyá UK ní, àwọn European countries, àwọn ilẹ̀ Faransé, wọ́n níbi táwọn wà. Àwọn ò ronú epo táwọn ó lò, owó táwọn ó gbà táwọn ó ná, oúnjẹ táwọn ó jẹ, ìyẹn ò dẹ̀ ń ṣèṣòro àwọn mọ́. Owó ọmọ skul, ìyẹn ń ṣèṣòro àwọn mọ́. Ìrònú báwo làwọn ó ṣe tẹ̀síwájú ló dẹ̀ tún kù. Ẹ̀yìn lẹ́yìn la wà ń bí. Àwọn òṣèlú dọ̀jẹ̀lú. Àwọn èèyàn kan tún sì ń kú nítorí olóṣèlú o. Lágbájá ni ó wọlé ní 2013 yìí. Lágbájá ni ó wọlé. Jagabanu ni, Peter Obi ni, Atiku ni. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èwo ló ti ṣe oore fún ọ́nú wọn? Èwo ló ran ayé ẹ lọ́wọ́? Èwo ló ti ṣàǹfààní fún ẹ nínú wọn? Wọ́n ń fa yín lórí fọ̀dàkùn náà ni. Bí dìbò bá wá tó bá lọ, kí ni ká máa retí? Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń láǹfààní láti máa wò wá, tẹ́ sì ń subscribe sí kàn nìyí. Ẹ máa share fídíò yìí kó lè bá àrìn jìnnà. Ìyà tí ń jẹ ọmọ mẹ̀kúnnù nílẹ̀ yìí kì í ṣe kéré mí. Àwọn èèyàn gan lura wọn báǹkì ní báyìí.
ẹlòmíì ọ̀bọ̀ sọ́ọ́lẹ̀ báyìí ni yóò bọ́ rẹ̀ ó ní báńkì bàbá kan ṣe ló mórí gántàgùn tó sùn bẹ́ẹ̀ pé lónìí ìṣe àti rẹ́ni tó pàdánù ìyàwó ẹ̀ tó wà ní oyún àfìgbà tó kú mọ́ lọ́wọ́ nígbà tí òróró gbà débi kó wọ́n ṣe operation fún lọ́sibítù wọ́n ń retí owó kò rówó mú wá obìnrin yẹn sì kú ìjọba ló pa á ìjọba Nàìjíríà ló pa á báwọn ṣe máa pa àwọn ọmọ ìlú tí wọ́n nu àwọn ìjọba Nàìjíríà wọ́n ń dìídì pa àwọn ọmọ ìlú tí wọ́n pẹ̀lú àwọn ọ̀nà tí ò da accident tí ó ṣẹlẹ̀ àwọn tí wọ́n jẹ́ agbésùnmọ̀mí àwọn bandits wọ̀nyí owó náírà tuntun ti dọ́wọ́ tiwọn o ẹ má lọ gọ́ o owó náírà tuntun ti dọ́wọ́ tiwọn. Every day we have been coming here. I was here yesterday without cover. I was here from morning till evening. I left around 6:30 yesterday. No money, no cover like this. We are suffering for our money of 20,000 naira. Every day we are coming here from 5 to 6. Every day. What is happening? We don't understand. From 5 to 6. Yes, in the evening. Yes. 5 àárọ̀. Ẹ̀jẹ̀ má bínú o. 5 àárọ̀ ní 6. Àmọ́ tí a máa gba nọ́mbà. Àwọn kúrò ní 6 alẹ́. Bẹ́ẹ̀ ni àdẹ̀ ní orúkọ ìgbà nígbà mi lọ́kùnrin fi ń rówó gbà láti àárọ̀ ń gbà mí. Kí ló dé? Láti àárọ̀ kùtùkùtù ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní fẹ́ gba 20,000 naira àdẹ̀rí gbà láti àárọ̀ láti wà ń bíbà. Ẹ̀jẹ̀ má bínú ṣé oníṣòwò lẹ́yìn ni àbí. Oníṣòwò mi ni ẹ wò sí mo tún jẹ dání ẹ wo mi ẹ wo ráìsì mi ó tó ní torí mi ní maruja ànábà mo ná bí 300 naira bíbá ìlànà look at me ó tó ní now we know how much we are spending for food that's why mo egbon jẹ mi dání àti omi mo jẹ́ tago mẹ́rin mo dáná. Nítorí pé ẹ̀ ń bọ̀ nídìí ATM ẹ̀ tún gbé oúnjẹ àtomi dání. Oúnjẹ mi lélẹ̀ omi mi lélẹ̀ ó tó ní now 20,000. Àdúrà wo lẹ́rò bóyá ẹ lè ṣe fún àwọn ìjọba wa lórílẹ̀-èdè. Ẹ sọ ọkọ́lọ́ yà tẹ̀ dá sí Ọlọ́run ló lè dá sí torí àwọn ìjọba wọn fẹ́ bù wá mọ́ àwọn tá a fẹ́ ṣe alágbára kankan only God can help us. Kí ni ẹ̀yin rò bóyá ó lè ṣe tó lè fi ní ojútùú ṣé rò bóyá ìdìbò tó ń bọ̀ yìí ó lè jẹ́ kí gbogbo nǹkan yìí kó lójútùú ní àdúgbò. Ìdìbò kan àwọn kan àti ẹbí pé owó ìwọ̀n rí gbà ibo náà ti ń rí wọ́n dẹ̀ ń kó pamọ́ bí wọ́n sọ ojoojúmọ́ náà supply wò bọ̀ tí ibo náà kó àwọn yẹn pamọ́ sí ibà àwọn tó ń ṣiṣẹ́ ń báńkì gan wọ́n dáwọn tó tún kó owó yẹn fún jẹ́ pé wọ́n tún ta owó yẹn fún wa again níta tó ní mo yẹn ń ṣe bá ọkọ̀ máa náà yẹn rí owó gbà ẹ̀wọ̀n lóun náà kó tú alóhùn kó 1 million dání new note ibo náà ti lọ́dẹ̀ tún tà fáwọn náà níta. In fact, we are here since morning. We cannot see money to collect. You will deposit enough of money in the bank and you will be at home. Your children will be crying for hunger. They cannot go to school because you cannot provide for their transport. So what a wicked world. Please, the government should do something about it too. People are hungry outside. They cannot collect. If you go to market, they will not accept to collect transfer, which is very wrong. You don't have to be supposed to be like that. There is money in the bank. They don't want to give people. So please, government should do something about it. So now, sorry ma, are you a market woman or you are a civil servant or? I'm a housewife. I'm a businesswoman. You're a businesswoman. Yeah. So I just want to know how you are coping. Like, are they giving you the money or transfer or how you? I'm selling clothes. Not very person wey chop benefit go buy clothes. Na person wey eat benefit go buy clothes now. If you not chop benefit, go remember to buy clothes. So the market is there. Nobody to tell you how much are you selling it. Since morning, sometimes you go home with 100 naira. And you're not supposed to be like that because there is no money. So even now that you have money, you can't withdraw the money. There is no money in the bank. That's what they are telling us. There is no money in the bank to withdraw. I asked and I said, they pay on Monday, they pay on Tuesday, they pay on Wednesday. I said, but it is your duty to be paying people every day. If you know you don't have money, you lock the bank so everybody can go back home. Àwọn kan wà tí répo yìí bá máa ta lítà kan 1,000 naira ìyẹn ń ṣe owó lọ́dọ̀ tiwọn wọn ò ríro. Ṣùgbọ́n ẹni tó ń pa 30,000 tó yẹ pé 30,000 naira nígbà níparí oṣù bó ló ṣe fẹ́ ṣe é. Òṣìṣẹ́ fẹ̀yìntì míì gbogbo ń tẹ́kọ̀ mú ẹ̀ níparí oṣù òṣìṣẹ́ fẹ̀yìntì pensioner kò ju 20,000 naira lọ tẹ́lómi ò ju 10,000 lọ ara àwọn bàbá tó yẹ kí 5,000 naira lówó pension wọn dè ní. Mo wá gbowó ni. Àtàgọ́ mélòó lẹ ti wá bí àǹṣẹ́ tí rówó? Méje mo ti wá.
mi ò tí rówó gbà akíù ni. ẹ kíù ni láti aago 7 àárọ̀ ó ní pé wọ́n ń pín nọ́mbà fún ọjọ́ tí fẹ́yìn náà. wọ́n ti fún mi nọ́mbà 39. nọ́mbà 139. bẹ́ẹ̀ni. kí wàá nìkan tẹ̀yìn rò bóyá a lè ṣe tí ìjọba lè ṣe tí kíní tó fi lè lójútu àbí tí àtúnṣe fi lè wà sórí ọ̀rọ̀. mo fi pé nǹkan tó lè ṣe òun ni pé kọjá ká máa gbó kó má jẹ́ 10,000 ìlànà máa gbà bí 20,000 in a day ẹni tó bá ní bíi 50,000. ẹ má bínú sá o 10,000 lẹ lè gbà báyìí ṣé ẹ tẹ̀ ti rí 10,000 ń ṣe ti rí gbà. ti rí gbà but nsìn wọn ní 20,000 in a day la lè rí gbà tí wọn bá wọlé lọ 5,000 naira ló lè issue lórí check so bí condition ṣe wà kán bá wà improve ẹ ká máa gba bíi 40. ṣé láti ATM àbí ní orí káńtà. láti ATM orí káńtà yẹn tó bá lówó ẹ kó gbowó ẹ tán lọ́wọ́ kan owó oṣù lèmi wá gbà kì í ṣe pé mo ní iṣẹ́ mi I'm a retired soldier ẹ̀ṣọ́ yẹn ń sìn wọ́n dẹ̀ ti pay wa but owó yẹn náà àrò owó yẹn gbà so that's the problem. àtẹ̀yìn bá ní check kó gba owó ẹ̀ lọ́wọ́ kan ó dẹ̀ tún di parí oṣù mi kó tó wá. n tán pé ìjọba Nàìjíríà nu àwọn ìjọba aláìláàánú àwọn ni wọ́n dìídì pa àwọn ọmọ orílẹ̀-èdè tiwọn pẹ̀lú ìṣẹ́ àtòṣì wọ́n tún fìṣẹ́ pa ọ̀pọ̀lọpọ̀ lọ́pọlọ ó mà ṣe o ẹ máa wo fídíò yẹn ṣo. Number 1 ayé Nàìjíríà ti bàjẹ́ if not ẹ lè wọ́n lè tọ́ba kọ́ sẹ́dá ẹ fi ẹ lẹ̀ ẹ wo ṣẹ́ ń gbọ́ máa ń kọ́ mí ẹ̀wọ̀n Nàìjíríà la wà àwọn withdraw mídíà tí ò kì í ṣe láti Monday báyìí àwa tá à ń ṣe POS àwọn ò ṣe POS. ẹ jẹ́ má bínú kó ní POS lẹ́yìn a dẹ̀ gbọ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin oní POS gan-an òun gan ni ẹ jẹ́ aláàánú Nàìjíríà jù torí ẹ̀yin ló dà pé à ń rówó gbà lọ́wọ́. kọ̀ọ̀kan òkèwé mi báyìí ọwọ́ ẹni tí mo ti lọ gbó níjẹta mo gba 100k mo fi 10,000 naira gba 100k so ẹni tó máa gba 2,000 naira lọ́wọ́ mi 200 naira ni màá gbà lórí ẹ̀ which is 10%. ẹ má bínú oní POS ni ẹ lọ gba owó lọ́wọ́ èèyàn ní bank. from another POS person. ok owó oní POS mi lẹ ti gbẹ wá fi 10,000 naira gba 100,000 naira. so ṣe pé nǹkan mi ti ṣẹlẹ̀ sí Nàìjíríà báyìí wọ́n lè sọ pé wọ́n bá print owó tuntun ibi tó kówó yẹn sí kọ́ kó jáde tó bá jẹ́ àwọn politician náà kó fún tọ́fẹ́ ló fẹ́ election kọ́ kó jáde fáwọn ọmọ ìlú torí I'm very sure àti old money àti new money ló wà ní Nàìjíríà yìí mo lè mọ̀ pé all these things is political kò sí àwa youth mọ̀ but lálá tó òkè ilẹ̀ ló ń bọ̀. ẹnìkan náà ní kó wọlé ní gbogbo èrò yìí ṣe ó ti mọ̀ wọ́n nìyẹn. ṣé wàá dẹ̀ máa pín nọ́mbà bíi ti tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kẹ̀ tí mú bí báyìí. Kẹ̀ tí mú bí báyìí. Wọ́n fẹ́ ká dúró síbẹ̀.
Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Flash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Flash Express Logistics Services. Your convenience is our priority. Ìkànnì tó ti lè ríròyìn bó ṣe ń lọ wò nígbà gbogbo. Ọ̀pọ̀ ló ti ń fojú sọ́nà fáwọn ojúlówó ìròyìn àti ètò lédè àbínibí wa. Kí ẹ lè máa rí wò, ẹ subscribe sí Bembeyeke TV lójú òpó YouTube yín. Ẹ tẹ notification bell, option all, ẹ like ẹ, kẹ́ comment ló bá tán. Gbogbo ìgbà tí ìròyìn bá ti balẹ̀ wàjà, ní ìsọfúnni yóò máa dé sọ́dọ̀ yín. Bembeyeke TV, ojúlówó ìsọfúnni. Ẹ máa wò ó lóní Bembeyeke.